àwọn èèyàn tó gbajúmọ̀ ló ń fẹ́ ti wá. ṣé bá mi lọ ẹ máa bá mi bọ̀ látọdún tó ti. wọ́n ní kò sẹ́ni tọ́lọ́hun ò ṣe fún àfẹni tó bá sọ pé tòun ò tó. wọ́n ní kò sẹ́ni tí ò lówó lọ́wọ́ o ọlà àti ọrọ̀ òun ni ò kárì. ọlọ́run bá mi òkè dákundábọ̀ jẹ́ kí arówó lò jẹ́ kí arówó náà. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. kí ni tí a fẹ́ ṣàgbéyẹ̀wò lásìkò yìí? a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní ká wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin fújì eléyìí tó jẹ́ pé wọ́n lówó wọ́n lọ́rọ̀ eléyìí tí wọ́n rí jájẹ yàtọ̀ sí pákó lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni wọ́n lówó ni wọ́n lọ́rọ̀ ni wọ́n ń ṣe bí ọlọ́ba káàkiri. ṣùgbọ́n àwọn olórin fújì tí wọ́n yàtọ̀ díẹ̀ torí pé èèyàn pàtàkì ni wọ́n láwùjọ. àwọn olórin fújì mẹ́wàá eléyìí tí wọ́n lówó lọ́wọ́ jùlọ káàkiri orílẹ̀-èdè àgbáńláyé ẹ máa bá mi bọ̀ lẹ́ni tèrè èjì tèrè. ẹni ìkẹwàá kámọ́látẹ̀yìn ìní gbajúgbajà olórin fújì ní Rẹ̀mí Àlùkò bàbá bọ́sẹ̀ fúnra Igwe. ọdún 1977 ni wọ́n bí Rẹ̀mí Àlùkò tó sì jẹ́ pé ó ń jayé ọlọ́ba dáadáa olówó ni ó bẹ́ẹ̀ náà ẹni Rẹ̀mí Àlùkò ló lọ́rọ̀. ẹ bá wo owó rẹ̀ eléyìí tí wọ́n ń pè ní net worth gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀ wọ́n ní 300 million naira ẹni ó ń bẹ lọ́wọ́ Rẹ̀mí Àlùkò eléyìí tó jẹ́ pé ó fi ń ṣọ̀run àjìjà. ẹni kẹsàn-án Alhaji Muri Alabi Thunder ní lára àwọn ògbóǹtarìgì àti ìlúmọ̀ọ́ká olórin fújì lórílẹ̀‐èdè Nàìjíríà ní Muri Thunder ń ṣe. Muri Alabi Thunder olówó nòun náà o bẹ́ẹ̀ náà ẹni ọlọ́rọ̀ ni. ọdún 1973 ni wọ́n bí Muri Thunder o. ọdún 2024 tá a wà yìí a pé ẹni ọdún mọ́kànléní-àádọ́ta ìyẹn 51 years of age 400 million naira in net worth Muri Thunder báyìí. ọ̀dà náà ẹjẹ́ àbójú wo Táyé Adébísí Àkàndé Currency bàbá ọ̀nàrẹ́bù fúnra ẹ̀. Alhaji Táyé Adébísí Àkàndé Currency ó jẹ́ gbajúgbajà àti ìlúmọ̀ọ́ká olórin fújì eléyìí tó fi ilé Ìbàdàn tó fi ṣe ibùgbé níbi tó ti ń jayé ọlọ́ba. Táyé Currency ó jẹ́ ògbóǹtarìgì àti ìlúmọ̀ọ́ká olórin fújì eléyìí tí wọ́n mọ̀ ọ́n káàkiri gbogbo àgbáńlá ayé. nẹ́tíwọ̀tì rẹ̀ lásìkò yìí 450 million naira ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ sí. ìyẹn ni pé owó tó tó 450 million naira ọ̀tàléní-irinwó-ó-dín-mẹ́wàá mílíọ̀nù náírà 450 million ìní Táyé Currency ló fi ń ṣọ̀run àjìjà. olórin fújì wọn ní dẹ̀ǹdẹ̀ owó. ẹ jẹ́ wá sí ilẹ̀ Ẹ̀gbá. wọ́n bí Alhaji Shefiu Alao Adékúnlé ní ọdún 1967 ìyẹn ni pé lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí ọmọ ọdún mẹ́tàdínlọ́gọ́ta 57 years ìní Alhaji Shefiu Alao Adékúnlé ló ń ṣe o. owó tí wọ́n ní ó ń bẹ lọ́wọ́ Shefiu Alao lásìkò yìí 500 million naira ni o. ìyẹn ni pé nẹ́tíwọ̀tì rẹ̀ 500 million naira gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí kan gẹ́gẹ́ bí ó ṣe ṣàgbékalẹ̀ rẹ̀. ẹ jẹ́ ká tara ṣàṣà lọ sí ọ̀dọ̀ ẹnì kẹfà Adéwálé Ayuba Mr Johnson fúnra ẹ̀. ọdún 1966 ni wọ́n bí Adéwálé Ayuba Mr Johnson sí ìlú Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn. ọdún 1966 bẹ́ẹ̀ bá kàlẹ́ ní ìjẹta ẹ̀rin ọdún 2024 tá a wà nínú ẹ̀ yìí Adéwálé Ayuba ó ti pé ẹni ọdún méjìdínlọ́gọ́ta 58 years 600 million naira in a net worth Adéwálé Ayuba lásìkò yìí. Adéwálé Ayuba Mr Johnson máa jayé ọlọ́ba lọ. ẹni karùn-ún Súlè Àlàó Màláìkà Madiba 1. Súlè Àlàó Màláìkà ọdún 1973 ni wọ́n bí Súlè Àlàó Màláìkà. bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ̀ wò ọdún 2024 tá a wà nínú ẹ̀ yìí Súlè Àlàó Màláìkà ó ti pé ẹni ọdún mọ́kànléní-àádọ́ta 51 years old. Súlè Àlàó Màláìkà olówó ni ọlọ́rọ̀ ní ṣe. nẹ́tíwọ̀tì rẹ̀ lásìkò yìí 1.1 billion naira. owó rẹpẹtẹ ń bẹ lọ́wọ́ Súlè Àlàó Màláìkà. wàá tún ọ̀ máa lówó sí ni ò ní rẹ̀yìn láéláé fà àbàdà. bílíọ̀nù kan ó tún lè gbọ́n kan náírà 1.1 billion naira ní nẹ́tíwọ̀tì Súlè Àlàó Màláìkà. owó ń bẹ lágboolé orin fújì o. ẹni kẹrin Alhaji Abbas Àkàndé Òbésèré ọmọ rápálá fúnra ẹ̀. ọdún 1965 ni wọ́n bí Alhaji Àkàndé Òbésèré ẹni pé 59 years ni Alhaji Òbésèré Àkàndé Òbésèré lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́ta 59 years
ẹni Òbésèré lọ́dún 2024 tá wà nínú ẹ̀ yìí. Olówó ni Òbésèré o, ọlọ́rọ̀ gbáà ni. Nẹ́tíwọ̀tì rẹ̀ lọ́dún 2024 ó jẹ́ 1.5 billion naira. Owó rẹpẹtẹ. Ọlá àti ọrọ̀ ó ń bẹ lágboolé orin Fuji o. Ẹni kẹta, King Dr. Saheed Okunola, tí gbogbo ayé mọ̀ sí King Dr. Saheed Òṣùpá. Akóredé mandator fúnra ẹ̀. Alhaji Saheed Òṣùpá olówó gbáà ni, bẹ́ẹ̀ náà ló jẹ́ ọlọ́rọ̀ tó jẹ́ pé gbogbo ayé ló mọ̀ King Dr. Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ọba orin Fuji. Ọmọ bíbí ìlú Ìbàdàn ni Saheed Òṣùpá ń ṣe. Bàbá ní káwọ́ ọdún 1969 ni wọ́n bí King Dr. Saheed Òṣùpá. Lọ́dún 2024 tá wà nínú ẹ̀ yìí, King Dr. Saheed Òṣùpá yóò pé 55 years old. Yẹn ni pé ọmọ ọdún 5 ó lé ní 50 ẹni King Dr. Saheed Òṣùpá ń ṣe lọ́dún 2024 tá wà nínú ẹ̀ yìí. Kọ́lọ́run bá mi òkè kó tún ọ̀bá wa dá King Dr. Saheed Òṣùpá lágbà. Olówó ni Saheed Òṣùpá o, bẹ́ẹ̀ náà ló jẹ́ ọlọ́rọ̀. 1.9 billion ìní nẹ́tíwọ̀tì King Dr. Saheed Òṣùpá. Yẹn ni pé bílíọ̀nù 2 ó dín tíntín náírà 1.9 billion ni wọ́n pè nẹ́tíwọ̀tì King Dr. Saheed Òṣùpá lọ́dún 2024 tá wà nínú ẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin Fuji yìí ló jẹ́ pé olówó àti ọlọ́rọ̀ ni wọ́n ń ṣe. Ẹni kejì ẹni Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Alhaji Wasiu Alabi Pasuma Wonder, ọ̀gá ńlá Fuji káfàtà ìjọba Fuji bá wà sí. Alhaji Wasiu Alabi Pasuma Wonder ni wọ́n bí lọ́dún 1967 tó sì jẹ́ pé lọ́dún 2024 tá wà nínú ẹ̀ yìí ó ti pé ẹni ọdún 67 57 years old. Nẹ́tíwọ̀tì Alhaji Wasiu Alabi Pasuma Wonder lásìkò yìí ìjẹ́lẹ̀mọ̀ ìpè bílíọ̀nù 2 náírà ní 2 billion naira. Owó ńláńlá lápò Paso. Alhaji Wasiu Alabi Pasuma Wonder ó ti ṣòwò, ó ti jèrè, ó ti bóde pàdé, ó ní ó sì dúró gẹ́gẹ́ bí ẹnì kejì eléyìí tó lówó káàkiri agboolé orin Fuji lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé. Bá wá sí olówó ni, bẹ́ẹ̀ náà ló jẹ́ ọlọ́rọ̀. Ọláàrin ò ní tán o. Wasiu Alabi Pasuma Wonder ẹni àkọ́kọ́ number 1 K1 the ultimate King Wasiu Ayinde Anífowóṣe K1 the ultimate. Ọdún 1957 ni wọ́n bí K1 the ultimate. Lọ́dún 2024 tá wà yìí, K1 the ultimate ó ti pé ẹni ọdún 67 67 years old. Ẹni K1 the ultimate ń ṣe o lọ́dún 2024 tá wà nínú ẹ̀ yìí. Nẹ́tíwọ̀tì K1 the ultimate ni wọ́n pè ní 3.8 billion naira. 3.8 billion. Owó ńlá, owó tí ń dẹ́rù bòṣì. Olówó ni K1, ọlọ́rọ̀ ni. Ṣé ti ilé rẹ̀ tó ń bẹ ní agbègbè Ìjẹ̀bú-Òde lẹ́fẹ́ sọ ni, àbí tọkọta, àbí àwọn ọkọ̀ ńlá bọ̀gìnìbọ̀gìnì eléyìí tí K1 the ultimate eléyìí tí ó ń lò tó fi ń ṣẹ̀ṣẹ̀ rìn. Bákan náà ni ó jẹ́ ọ̀rẹ́ mi nínú aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà, Bọ́lá Ahmed Tinubu. K1 the ultimate olówó ni, bẹ́ẹ̀ náà ló jẹ́ ọlọ́rọ̀ ni o. K1 the ultimate máa kó gbogbo àwọn olórin Fuji tó kù, máa kó wọn sòdí lọ o. Ọlá gbogbo yín ò ní wọ mí o, ìràwọ̀ yín ò ní wọ òkun lágbára Ọlọ́run ọba ọ̀gá àgbà. Àwọn 10 ni akàkalẹ̀ yìí tó jẹ́ pé bàbá ní ká sọ lásọtúnsọ. Àwọn ni wọ́n lówó jùlọ o láàrin àwọn òkọrin Fuji káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, káàkiri gbogbo àgbáńlá yìí. Owó ń bẹ lágboolé orin Fuji o. Ẹni tí ò bá mọ̀ kó yá tètè mọ̀. Ẹ jẹ́ ká máa fi lè ṣèlọ́jà rẹ̀ ká nígbàgbọ́ pé nígbà míì ẹ tún gbọ́ tuntun lẹ́nu wa. Ẹ lẹ́mẹ̀wọ̀n ẹ kú kalẹ̀.